dẹ̀ ṣe dáadáa fún ẹja tó ilé ẹ̀ka pé alhamdulillah. Alhamdulillah. Báwọn bàbá wa ti máa wí ẹja wí ọpẹ́ náà níláwà ní pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulillah. Ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bá aṣọ́jú ẹ̀dá jùlọ tí ń jẹ́ Muhammad. Sallallahu alayhi wa sallam. Kí gbogbo Mùsùlùmí ó yòókù ànábì o. Sallallahu alayhi wa sallam. Lẹ́yìn bẹ́ẹ̀, mo gbé kíkí látòrí àwọn tó ṣẹ̀wálé àwọn tó bí wa. Bàbá wa àgbà ìmáàmù ilẹ̀ Ìbàdàn. Sheikhu. Bàbá mi ajígbọ́tọ̀ ọmọ kékeré. Damallahu hayatahu. Mo kí yín púpọ̀ púpọ̀ púpọ̀. Ohun tí Ọlọ́run ọba dá dúró dè yín orí adé lẹ́sìn kú sí o. Mo kí gbogbo ẹ̀yin tọ́lọ́run lò tó fi sọ́lá. Mo wá kí bàbá mi àgbà. Sheikh Islam Sheikh Suleiman Faruk Oníkìjìpá. Damallahu hayatahu. Al-Muftidiyar àfáàgbà mo kí yín púpọ̀. Ẹ kú oríire ọmọ tó tún kú ọmọ, a sì tún kú oríire ọjọ́ bí. Insha Allah. Bàbá àgbà Oníkìjìpá ọdọọdún làárọ̀ lóko. Àmín. Kábíyèsí orúkọ là ń fi kọ́ ọba aládé ni o. Bàbá wa ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà ẹsẹ̀ kábíyèsí fún bàbá. Kábíyèsí. Gbogbo ohun tí wọ́n fi kí ọba pátá ní mẹsẹ̀ dáńsá kì í o. Mi ọ̀rọ̀ bá mi ọmọ bá tà á lẹ̀ fún lóye ọ̀wọ́ ọmọ jẹ́ ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí. Mo kí wọn, mo fi wọn kí bàbá wa Olúbàdàn. Kábíyèsí Ajírọ̀ Tútù àrólé Oòduà mo fi wọn kí Olúbàdàn. Ọmọ láwà ní agogo ìjà mo fi wọn kí kábíyèsí Olúbàdàn. Gbogbo ládéládé àṣìgàgà kábíyèsí Elérùwà lọ́balọ́ba gbogbo yìí ni mo kí mi ò fẹ́ nìkan lẹ̀. Mo kí ẹ̀yin olóṣèlú, ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, mo kí yín púpọ̀. SA kákàkiri, commissioners, SSG ládàáyárí, mo kí. The Speaker of the House, mo kí. The Deputy Governor, mo kí. Mo wá padà sórí oníkan. Your Excellency, the Executive Governor of your state, Engineer Seyi Makinde Abiodun. Seyi ẹ̀dá. Bàbá mi ti sọ wípé Muhammadu Saheed. Gómìnà mo kí yín. Mo sì kí Ọlọ́run lára yín. Èrò gbàtẹ́ gbàjọ́ta bẹ̀rẹ̀ omi tuntun Ọlọ́run lọ́gbọ̀n yín kì í ṣe yàn. Gómìnà. خير المواهب عند الله خير المواهب وأعظم الخيرات عند الله المواهب والعشاق. ما شاء الله. sẹ́yìn ẹni tọ́lọ̀ bá fún ní rúṣìbù ó ti mọ̀nà ẹni Ọlọ́run bá fún ní ìdáyà tọ́lọ̀ bá fún àyàn lọ́pàá yọ mọ̀nà kò ní kọsẹ̀. Gómìnà Ọlọ́run lè ń jẹ ọgbọ́kọ̀ agbára kan. Ohun tí Ọlọ́run ṣe fún yín sọ wọ́n torí wípé ọgbọ́n tá a fi kọ́lé òótọ́ yìí tá a fi gbé wàhálà téèyàn máa ń ṣe kó tó dépò ó kéré sí wàhálà tí ó ṣe kọ́ bá a lè rí ipò lò torí ipò ó máa ń kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́lẹ̀ ni o. The Oyo State Governor ohun tí ń bẹ nínú yín nínú ọkàn yín lọ́lọ́run fi ń dájọ́ ọ̀tá o tọ́rọ́ lọ́run kì í gbé alábòsí lẹ́yìn. Níbi iye kìlómítà ọ̀nà tẹ́yìn ṣe níye ọdún tẹ́ ti lò lórí oyè yìí tá a bá mọ iye kìlómítà tí ó gbé yẹn láti jẹ́ lẹ́ni ọ̀nà tí Ṣèyí Mákindé ti ṣe ní stéètì yìí ó fẹ́ lè tó láti ayé bí àgbẹ̀ àmọ́. Gómìnà Mákindé láyé ìgbà kan wá sẹ́yìn tọ́ tí wọ́n tó fẹ́ ya lówó gan mà ní dájú wípé owó tó gbẹ̀mí létí ó fi san òní dé lásìkò ìjọ tẹ̀yìn ti débẹ̀. Kíjọba kọ́ máa sanwó oṣù fóṣìṣẹ́ 23, 24, 25 of each month kàyéfì lélẹ̀ yàrá rẹ̀. Allahu Akbar. Kéèyàn máa san gratitude fáwọn pensioners láì fìtínà wọn láì dààmú wọn. Gómìnà ọlọ́wọ́ ọba nìkan ló pé o
wọ excellent. Àbá yín dúpẹ́, àbá yín yọ̀, a kí yín wípé mandate tọ́lọ̀ ń gbé fún yín ẹ̀rí gbé. Gómìnà Ṣèyí Mákindé ìtẹ́lọ́rùn bàbá wa. Mo kí ìyá wa Ẹnìtọ́ Sùmánù Masurat. Mo kí ìyá mi Adédìbú. Mo kí ìyá wa ìyàwó deputy governor àti gbogbo jàkàjàkà tó jókòó. Omi tuntun ti rú, ẹja titun sì ti wọbẹ̀. Ṣínàbẹ̀là àti gbogbo ẹ̀yin olóṣèlú jàkàjàkà ọ̀dọ̀ wọ̀nyí o. Gómìnà Bàdókò ọdún àgbẹ̀ o, Bàdókò oṣù àkò. Gómìnà Ṣèyí Mákindé bó tilẹ̀ wù ká gbé àwòrán gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tó bó tilẹ̀ wù kọ́ rẹwà tó á padà fi etí kan náà. Látọdún kẹ́ni débi tá a lò ó dé yìí débi tẹ́ẹ̀sì tún lò ó dé iyì lẹ́ fi ń gbà o. Àbùkù òní o kò sẹ́ni tí ò lè kàn Ṣèyí Mákindé àbùkù òní kàn láíláí. Wọ́n gbé ewé kan ní pàdímọ́ gómìnà. Ewé káwí ìjọba yanú lẹ̀ báyìí tẹ́ bá fọwọ́ kàn kí yóò ṣe yóò sáré pàdímọ́. Agbára yín tí gbogbo èèyàn mọ̀ tó lágbára jù òun ni silence. Gbogbo ohun tí ó mú èèyàn kan tì í máa rojọ́ máa ṣàlàyé ẹ avoid ẹ̀. Omi ni yín tó dákẹ́ rọ́rọ́, omi dúdú fojú ju aró, ó fojú ju aró kò ṣeé fi rẹ aṣọ. Gómìnà Ṣèyí Mákindé, Aláàjì Jamiu àmì ọlọ́run lọ́kọ̀ mi o, ẹni tí ọba mọ̀ mí kọ́ jáde wá kó wá wò mí o. Gómìnà, gbogbo ohun tá a bá ṣe nílé ayé yìí ó dìtà. Inna Allaha ya'murukum bil 'adli wal ihsan. Ọlọ́run ló tọwọ́ yín kẹ́ ẹ máa ṣe déédéé kẹ́ ẹ sì máa ṣe dáadáa. Ẹ wo èrò lẹ́yìn yìí. Gbogbo àwọn táwọn àmì àyẹsẹ̀ lẹ́tàn afẹ́ràn yìí ni kí odidi àfa àgbà Sheikh Suleiman Fáàkó ní gidigba kí wọ́n gbé jẹ́ ndébẹ̀ jẹ́ ń bá ẹni mi yọ ìwà yín lọ́dà inú tiwa náà sì dá sí. Olóríire ní sọ̀rọ̀ ara wọn gómìnà èyẹ sọ̀rọ̀ innal insana li rabbihi lakanun. Ọlọ́run tó dá ọmọ èèyàn ò mọ̀ọ́rẹ́ fún un. Gómìnà bẹ́ẹ̀ bá wẹ̀ lọ́wọ́ tẹ ẹ ó ṣe sórí ẹ̀yà dúró ìkàlẹ̀ èèyàn nìkà. Ìtẹ́lọ́rùn bàbá wa kò sí ẹni tọ́lọ́wọ́ ò ṣe fún ti lè ní tẹ́lọ́rùn lẹ́yìn nǹkan tọ́lọ́wọ́ fún wa alukọ̀nà àtú kanzula yafna gbogbo ẹni tó bẹ ní tẹ́lọ́rùn ó ti ní pẹpẹ ọ̀rọ̀ tí ò ní tán. Gómìnà aṣíwájú ni yóò aṣíwájú ogun ìkẹyìn ogun bàbá mi ògidì pa ilẹ̀ Yorùbá bàbá mi Olúbàdàn. Gómìnà ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn Yorùbá ní ẹ̀sìn tó síwájú lọ́gbàfẹ́ ẹ má gbàgbé o ẹ̀sìn tó bá tó síwájú bákan náà ni ó gbọ́fà lójú ogun. Kódà Àmọ̀tẹ́kùn tá a dálẹ̀ ń gbogbo ilẹ̀ Yorùbá the 6 South-West states kò síbi tí wọ́n ti gba ọ́fíìsà sínú Àmọ̀tẹ́kùn ní gbogbo stéètì mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá tó tó Ọ̀yọ́ sí ta wà mẹ́yìn London gómìnà Ṣèyí Mákindé. Gómìnà ẹ̀yin àtọ́lọ́hún yín ẹ dúpẹ́ fún o wípé kò dá ọ̀ràn fún yín ṣùgbọ́n dá àrán fún yín. Sẹ́ni gbogbo àwọn tọ́lọ́hún bá dá yẹ̀yẹ́ fún ó ṣeé ṣe kọjá pé àwọn tó bí wọn ru ẹrù kan tí wọn ò rúre kúlì láhùn màmá ẹ̀ríkà ìwọlé. tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha. وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. Ọlọ́run lẹ́mi lọ́ba tí mo bá jẹ́ o èmi mò ń sì tún yọ ẹ̀ nípò èmi ni mò ń fún ẹni ọba wù mí níyì ẹni ọba ìtúwù mí èmi ni màá yẹ̀yẹ́. Ó ní ohun tó bá wù mí ni mo lè ṣe. Gómìnà ẹ jẹ́ kọ́pẹ́ ẹ̀yìn ọ̀pọ̀ sọ́dọ̀ náà. Ẹ jẹ́ kí ìmọ̀ oore fọ́lọ́
ara pẹ́ mọ̀ náà lè fi dá sí gbogbo èèyàn. Malaikatur Rahman. ẹjẹ́ mi ò ti bá ìkílẹ̀ ẹ̀dẹ́gbẹ́ márùn-ún ó ti dá báwọn náà. Yatahamasuna. àbọ̀rọ̀ a máa sọ fún ọmọlúwa bí kò ní ìdí kọ́pọ̀ bí wọ́n báyìí bẹ́yìn bá ṣe méjì kọ́sà ti ṣe jẹ mọ́sà. àsìwí kò tó àsìgbọ́. ìyẹn lè sìwí ìyẹn lè sì sọ. ṣùgbọ́n tọ́lọ̀ ń bá ní kí wọ́n bá fetí àánú gbọ́ kò sẹ́ni tí ò kọjá àsìwí àbá sì sọ àbí kò sì sẹ́ni tí ayé ò lè sì gbọ́. sẹ́yìn Islam látàkùn máa lé ìsàdákà bí ìyẹn ohun tó o bá nímọ̀ nípa nínú Islam mọ̀ sọ tó o bá wá sọ bóyá wọ́n gbéyàn torí wípé olówó egó èèyàn ńlá tó joyè tó nípò tó lágbára tí ń bá gómìnà jókòó tí ń bá lọ́balọ́ba jókòó wọ́n egó ṣùgbọ́n kò sẹ́ni ahọ́n ò lè gbé. Bàbá mi olóyè Akin Fìjàbí ẹ̀já gbàgbà sí í gbọ́ ni ẹ kàn tún ọ̀rọ̀ òun ṣe pé Ọlọ́run lọ́lá àwẹ̀ àsọ́ọ̀mù ní wàhálà àjèjì. اجتمعت ملائكة الرحمن báàrin òtítẹ́ nù. gómìnà àwọn màláíkà lọ sọ fọ́lọ́run wípé táwa bá jẹ́ èèyàn ni àní sí ọ tó gbọ́ mi èèyàn ṣe ń sí ọ. Ọlọ́run mi wá sọ pé tí mo bá dá yín bí mo ṣe dá wọn ó ṣeé ṣe kẹ́ ẹ sẹ̀mí ju bí wọ́n ti ń sẹ̀mí lọ. إني جاعل في الأرض خليفة أتجعل فيها ما يفسد فيها ويسفك الدماء. àwọn akẹ́kọ̀ọ́ lọ sọ fọ́lọ́ pé àwọn tí wọ́n máa bà nǹkan jẹ́ tí wọ́n máa dàkẹ́rú àwọn lọ fẹ́ dá sórí ilẹ̀ àwọn tí wọ́n máa tètè èèyàn sílẹ̀. gómìnà nínú nǹkan tá a bá yín dúpẹ́ fújù lémi bí èèyàn kan political assassination kò sí nígbà ìjọba tí kẹ máa gbọ́ pé wọ́n ní ẹnìkan leader party kan wọ́n ti pa mọ́lé o leader party kan wọ́n dá lọ́nà o nígbà tí àtẹrú àtọmọ ní jèrè àlàáfíà tọ́lọ̀ ń tọwọ́ yín provide. ọlọ́wọ́ lẹ́yìn áńgẹ́lì tẹ́ bá bẹ́ẹ̀ dẹ́ mi wò ẹ mú èèyàn méjì wá nù yín ẹ mú màlẹ́kà méjì wá wọ́n wá mú Hárútà àti Márútà wọ́n kì í mú ọjọ́ tí wọ́n wá mú àwọn áńgẹ́lì wá nominate áńgẹ́lì méjì nígbà tí wọ́n ti sọ wípé táwa bẹ́ẹ̀ jẹ́ èèyàn ní àníṣọ́ láyé àsúnmọ́lá àmọ́ àmọ́ràn wọ́n fọ́ àlùdá wọ́n ní táwa bẹ́ẹ̀ jẹ́ èèyàn ní áńgẹ́lì ni wá o ṣùgbọ́n táwa bá jẹ́ èèyàn ní àníṣọ́ bí àwọn èèyàn yìí ọlọ́ọ̀ni ẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n náà ní ṣe ọdẹ fún mi ní méjì nù wọ́n bá yan Hárútà àti Márútà ẹ lọ ilé ayé ẹ lọ bí déèyàn lọ kẹ ẹ lọ orí béèyàn ti rí bóyá ẹ kọlù ní abẹ́ ẹ̀ ní kọlù ní. Hárútà àti Márútà áńgẹ́lì méjì wọ́n dé ilé ayé sẹ́gbọ́n nígbà tí ebi mú wọn gbogbo ntọ́mi èèyàn gan ò tí ì ṣe tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ṣe áńgẹ́lì ni wọ́n èyí jẹ́ wọn èyí mú inú mọ́lẹ̀ láti dá wọn bí tí wọ́n ti wá nígbà tá a gbé wọn lórí ilẹ̀ tá a ṣe wọ́n bí èèyàn sẹ́gbọ́n wọ́n pààyàn o wọ́n ṣe sìná o wọ́n dó obì olómi o wọ́n jalè o wọ́n kúrò o kí ló fà á tí wọ́n fi sọ pé àwọn ò tó bẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọn ò tí ì rí bí ènìyàn ṣe rí blame game ìwọ̀n bá ní ẹgbàá mu bàtà tẹ́ ẹ̀ bá ti kẹsẹ̀ bọ̀ ẹ má sọ kó fún ẹ má sọ kó tóbi tẹ́ ẹ bá lẹ́nìkan tí ń ṣe é bákan tọ́ba kù díẹ̀ káàtó ẹ̀fọ́gbọ́n inú òye ẹ̀fẹ́ tó ṣe tíwọ náà bá wà nípò yẹn ó ṣeé ṣe kó dàkàrú tíwọ náà bá wà nípò yẹn ó ṣeé ṣe kó bà nǹkan jẹ́ àìlọ́wọ́lọ́wọ́ ló jẹ́ ká lómi òjò kò jẹ́jẹ́ báyìí pàápàá jùlọ ebi ọ̀sán àwẹ̀ ló jẹ́ ká rẹ lómi ọ̀balẹ̀ tó bẹ́ẹ̀ sínú báyìí ìka kan oníwọ̀n dìbò Ọlọ́run dá wa lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ ká gbára wa bá a ti mọ ká dẹ̀ ṣọ́ra fún àìláyọ̀ ọkàn tó lè tì wá gbọ̀ngbọ̀n gbàgbé wípé àsọlọ́run ṣoore fún mi tó o bá wo tọwọ́ ẹlòmíì ọ gbàgbéra wípé Ọlọ́run kẹwọ́ náà kò sẹ́ni Ọlọ́run ṣe fún àfẹnjẹ́ ọba pé tòun ò tó òun ربنا تقبل منا إنك أنت السميع العليم وأتوب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون. Ṣèyí Mákindé Abíọ́dún ọmọlọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀
Bàbá mi Ọlọ́run ti ṣe wá sí tá a gbádùn wá sí náà pípọ̀ ọlọ́run ẹ̀yà tó. Ọlọ́run àníjọ kú kékeré o. Àmín. Gbogbo àná lọ́wọ́ dáadáa. Àmín. Lónìí ọ̀dọ̀ chairman ni mo ti rí wá sí. Àmọ́ gbogbo nǹkan ìsìlámù elétò nígbà kígbẹ́ bàbá bá o torí àsìkò ni. Islam lọ́kọ́ wa bára bismillahir rahmanir rahim la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha. Gbọ́dọ̀ wọlé kan àbíkẹ́ ìgbà ìdáadáa tó nílé. Bí sẹ́mánì ń bá ní prógámù lónìí, ta ló wá ní sẹ́mánì? Bàbá tó ní sẹ́mánì náà ló wá jókòó yìí. Káwọn ìbẹ̀rù láàmà lọ àyè sálámà sí ẹni tó ní ilé ọ̀rẹ́ sí tó Islam. Number 1. Number 2. Ìjọ títún yọ bẹ̀rẹ̀. Ìjọ táwọn ajábìlà kí mo wá bá mi fún wa sí ètò ìgbà gọ́fìnà múra ọdún sí gọ́fìnà múra kàmpé. Olóògbé jáde ilé náà wẹ̀. Lọ sí wa sí kàkà. Abdulhakeem ọwọ́ sọ̀rọ̀ kánjọ́ náà. Ó ní bàbá ẹ̀wẹ̀ léyìí. Ó ní sẹ́yìn gọ́fìnà yìí. Kìí ṣe Mùsùlùmí ọwọ́ agbọ́rọ̀ Ìsìlámù jù wá lọ. Abẹ́ ti gbégbé wa yín ká gbé yín wá síbẹ̀ fi dúpẹ́ fún gọ́fúnà kẹ́sì bá Ọlọ́run fún lẹ́ni tí fẹ́ kọ́lọ̀ jọ̀wọ́ rẹ̀ ọba. Àyàbá kà mí mú lọ́dà níbọ̀ àwa wà lọ́dún náà. Bàbá kábíyèsí adúpẹ́ fọlọ́run o. Ọba agbára yín ọ̀ká kẹsàn-án bíbẹ̀ ti fẹ́ nì kọ́lọ́run ti sì lẹ̀ àánú lẹ́ nígbà o. Ẹnu èròǹgbà bàbá lọ́jọ́ tó ti pẹ́ tá a ti máa ń bẹ àwọn ẹgbẹ́ lọ́hùn nílé Ọlọ́run múṣẹ yìí. Ọlọ́run jẹ pẹ́ nílé àyè náà. Àmín. Ẹ sì ní ṣàìsàn burúkú. Àmín. Ẹ dàgbà ẹ dùgbò. Àmín. Ẹ ti ga ẹ ti ga ẹ ti ga ẹ kàn fi léyìí yọ ní ìtàn ní Ọlọ́run wa jẹ sí pẹ́. Àmín. Lọ́dún náà tí mo á wá tá a sì wá sí bàbá wa kábíyèsí bẹ́ẹ̀ ní kò ní ọ̀nà àwọn ọ̀gbẹ́rẹ́ wà ní ìwà sí wà sí àwọn ṣàdúrà. Mọ́hájìrì wàá sùn wọ́n fi wọ́n lọ. Báwo ló ṣe ní dójú tí ìsìlámù lára ọkùnrin yìí? Kì í sára wa, ó sì pọn wa lé tó yìí. Lágbára ni kó lè má jọ àdúgbò. Ọ̀rẹ́ mi wá wá sẹ́yìn president lọ́dún náà, wá pè mí níwá o. Ìmọ̀ ọbẹ̀ ṣe pé mi ètò olóṣèlú. Àmọ́ òun lẹ́yìn ẹ̀mí kan bá dàn tí ń fẹ́ kí ní yìí o. Gbogbo rẹ̀ bá ṣe ṣe òun ní kẹ́jẹ́ tíkẹ́ẹ̀tì ó já mọ́ lọ́wọ́ o. Ìfẹ́ dè close yẹ. Ọlọ́wọ́ á ṣe òun gọ́fúnà. Ọlọ́run ṣeun ọdún keje ní lọ́dà bí àná yìí. Bàbá wa àbí Ọlọ́run lákàá iná ò ní dàrú o. Àmín. Báyà bá pọ̀ jù jọ́ mi wá sílẹ̀ nígbà tó wá sí. Kí pọ́ǹtì lọ́lọ́bẹ̀. Yóò fi já pààrọ̀ yóò sùn lọ, wọ́n tẹ̀lé gọ́fúnà pẹ̀lú gbogbo tí ń ṣe. Ọlọ́run wọlé àwọn ẹni Ọlọ́run ẹ sọ̀kalẹ̀ dáadáa o. Àmín. Tàbá sọ̀kalẹ̀ dáadáa nílò lílọ kú. Àmín. A ó tún wá ṣe nǹkan míì láyé. Àmín. Tó tún délé lọ. Àmín. Lójú ẹ̀mí wa. Àmín. Ọlá ìsìlámù tẹ gbé jà. Àmín. Ọlá àwọn mẹ̀kúnnù tẹ gbé jà. Àmín. Ọlá àfẹ́ ìlú tó wà lẹ́nu yìí. Inú ìlú tó sọ̀rọ̀ darí ní Ìbàdàn o. Ọ̀yọ́ state báwo ló sì là lẹ́yìn kọ́lọ́wọ́ ọ̀la o. Ọba tí là ń lọ yọ̀ là ń jalè. Àmín. Wọ́n ní bàbá wa gbà. Bàbá sífì máa gbogbo Olúbàdàn àti gbogbo agbègbè rẹ̀. Dáwọ́lọ́ hayátọ̀. Dàgbà agbọ́dọ̀mọ kékeré ọlọ́jẹ pẹ́ńbẹ́ o. Àmín. Bàbá Nibi mo kí yé o. Bàbá Nibi ọlọ́sọ̀ mo kí yé o. Àdùkù gbogbo ẹ̀yà àgbàlagbà mo kí torí àsìkò ẹ̀dá àtúrọ̀ Ọlọ́run. Mo kí bàbá wa ààrẹ Mùsùlùmí. Ọlọ́njẹ àríyí pẹ́. Wọ́n á kí bàbá wa dẹ́pútì tí wọ́n jẹ́ olólùfẹ́ Ọlọ́run. Ẹni bá fẹ́ràn Ọlọ́run jẹ́ náà ká fẹ́ràn rẹ̀. Ọba tí ó ní kẹ́ fẹ́ràn Ọlọ́run ẹ̀ sì fẹ́ràn ẹ̀sìn ọlọ́mọ padà lẹ́yìn. Àmín. Ọlá ní Muhammad. Sallallahu. Kí àṣẹ́bí wa àti gbogbo pàtàkì sínú bàbá sínú pẹ̀lá gbogbo yìí mo kí o ẹ dákun torí àkókò ni. Àdúrà láti bàbá wa ní Ṣakí bàbá wa kẹrẹ ọlọ́mọ àkíyí àti gbogbo ilé adé mo kí gbogbo àwọn àgbàlagbà níjòkó. Àdúrà láti fún gọ́fúnà nítorí gọ́fúnà ti máa ṣe Ọlọ́run ṣe. Láti máa ṣe Ọlọ́run ṣe. Àṣẹ Ọlọ́run tó sọ fún wa àyà kan náà níbi sàdúrà bá dà bismillahir rahmanir rahim. Ọlọ́run ní
àwọn ẹlẹ́sìn kejì yìí láyé ní hàkùnmù. A'udhu billahi minash shaitanir àwọn ẹlẹ́sìn kejì yìí ọlọ́run wọ́n wa àmọ́ àwọn èèyàn tẹ̀lé kí ni wọ́n ní dá wàhálà lẹ̀. la yanhakumullahu ọlọ́run ní ìkọ̀ fún yìí o. anil ladhina lam yuqatilukum fid-dini. àwọn ẹlẹ́sìn kejì yìí tí wọ́n bá yín jà sóòtì sàmúsù lè báyìí o tí wọ́n bá yín jà fid-dini. wọ́n bá yín jà nọ́ọ̀sì wò ní ẹ má sẹ́sìn ní má. wa lam yukhrijukum min diyarikum. wọn ò kógun jà yín kò lé yín kò lé. an tabarruhum. ọlọ́run ní ìkọ̀ fún yín kẹ́ ẹ ṣe dáadáa pẹ̀lú ẹ ṣe dáadáa sí wọn lójú gbọ́nà gbogbo ọ̀nà tẹ́ ẹ̀ gbà ṣe dáadáa sí wọn. wa tuqsitu ilayhim. gbogbo judgement yìí tẹ́ bá ti ṣe nídàájọ́ ẹ̀dọ̀ déédéé pẹ̀lú wọn. inna Allaha yuhibbul muqsitin. kò sí tí gọ́fúnà níbi lọ́dọ̀ wa tí ó dì sáfún ká fún gọ́fúnà. olú gọ́fúnà ṣe dáadáa pẹ̀lú ọlọ́run dára pẹ̀lú Islam. màmá wa Mọ̀ṣúrà ẹgbẹ́ màmá kéwú pípọ̀. tá a bá bá a pàdé ní Lọ́ndọ̀nù akàndá gẹ́gẹ́ Tìjàníyà ni o. sọ lọ́dọ̀ àwọn àfẹ́ àwọn Abdulkadir Al-Wajud. Tìjàníyà ni o tẹ̀síbà ń bẹ lọ́wọ́ ìyá náà. ọlọ́run níjọ́ rẹ̀ màmá Adébíyú ìyá wa deputy governor owó yín náà mo kí o ẹ dáhùn gómìnà láwa ṣàdúrà fún ká tó máa lọ. gómìnà lọ́mọ tí ń dùn wọ́n o tó kù ní ó kù sí. ibi àkùsí gómìnà tọ́kàn yìí àníyàn ló kù gómìnà. ẹ̀yẹ́ máa dàníyàn tí wọ́n bá ti ń ké gbogbo ẹ̀yẹ́ láti wá bá nàka sí gómìnà. a kì í Suratul A'la ọlọ́run ọba lọ́ga tí ò ní wálé àti Suratul Nasr ìsáyà ni àrànṣe ọlọ́run nìyẹn gómìnà ni ẹ bá mi ké fún ibi ẹgadé ọlọ́mọdé wálé. Àmín. ẹgadé ọmọdé wálé. Àmín. bẹ́ẹ̀ bá wá wálé ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run ẹ nífa ìsàlùgbà o. Àmín. ẹ nífa ìsàlùgbà o. Àmín. yóò wọlé àwọn ẹni ọlọ́run ó fẹ́ yí ìdùn àwọn tó bí inú ni yóò fọmọ gbẹ̀yìn náà nú. Àmín. ọlá ìlẹ́kùn wọlé bismillahir rahmanir rahim sabbih isma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada walladhi akhrajal mar'a faja'alahu ghuza'an ahwa sanuqri'uka fala tansa illa ma sha'a Allah innahu ya'lamu al-jahra wa ma yakhfa wa nuyassiruka lil-yusra فذكر نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الهدى صحف إبراهيم وموسى بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ẹgbẹ́ akínní àti iná kankan wọ́n fẹ́ fi yẹn dúpẹ́ ni. bàbá làwọn fẹ́ fi yẹn dúpẹ́ ni. ọmọ àbí tí gómìnà fún sí àmàm. ọmọ àti gómìnà fún sí àmàm ló lọ́wọ́ sí. ìjọ gómìnà bùrọ̀ ni ẹgbẹ́ àpò ẹ̀ bá ń sà ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ gómìnà. wọ́n ní kí bàbá bá wọn dúpẹ́ lọ́dọ̀ gómìnà. wọ́n bá ìlú làárọ̀ bá ṣe wá sí lónìí. kọ́lọ̀ iná àti iná kan kọ́ máa jẹ́ pẹ́ fún gómìnà. iná àti iná kan kọ́ máa jẹ́ pẹ́ fún gómìnà. iná àti iná kan kọ́ sá ọ̀sẹ̀lẹ̀ náà bí gawájà rìnnà sàní àtàwọn ẹ̀ka spíkà ní ẹnìkan ọwá níbi àdúrà sẹ́ẹ̀rí gómìnà tá à ń pariwo yìí éjì nìkan wà tí ń ṣiṣẹ́ lórí tó sì ń da gbogbo iṣẹ́ gómìnà Ọ̀túnba gómìnà nígbàgbọ́ sọ̀túnba pípọ̀ gbogbo dáadáa tí gómìnà ń ṣe tọ́lọ̀ ń bá sọ̀túnba léèyàn abúgbé ẹsẹ̀lẹ̀sì yóò ní stèsì tọ́lọ̀ lọ sọ̀túnba ní wúdúwúdà fún gómìnà ni àmọ́ nǹkan míì gan táwọn èèyàn ọ̀bẹ Ọ̀túnba tó sì fi tó yọ jápalẹ̀ gómìnà ẹsẹ̀lẹ̀sì ẹ̀sìn yá kásì báyìí ẹ̀dá kẹ́ bá ń ṣàdúrà fọ́túnba nínú àti iná ẹ̀ bá ń ké fọ́túnba. àbálẹ́ náà jẹ́ kàkẹ́ fọ́túnba lónìí. Ina atina kalbusa ọ̀sẹ̀lẹ̀ bí gawájà rìnnà sàní àkọ́wọ́lá Allah ta'ala majana wa rasulana majana wa kullu ma huwa so Allah ta'ala majana wa rasulana majana Allahumma fi dini siyadata fi ilmi kifayata fi rizqi siyadata fi badan توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت جاوز صراط النجاة والإصاب
يسر الفضل والإحسان برحمتك يا الراحمين يعلك الموت ويسر يسوع آمين. المغفور للمؤمنين آمين. بل إلى 120 سنة من غير غصة ومرض وسيلة وفقر. آمين. مفتي الديار. آمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. آمين. وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين. لا قبل وجه ولا إله ولا نستقيم كما يا آمين. لقد سبقت كلمات لعباد المرسلين اللهم المنصورون. آمين. وإن جدنا هم الغالبون. وإن جدنا هم الغالبون. وإن جدنا هم الغالبون. حسبك الله ومن اتبعك من المؤمنين. بابا وعلينا bàbá wa àríyànà àríṣekọ́lá ọlọ́ba yáfẹ́ ọlọ́ba yáfi wọn bàbá wa adédìbú bàbá wa adédìbú ọlọ́ba yáfẹ́ ọlọ́ba yáfi wọn bisimilahi kulubọlọ bàbá wa olúbàdàn bàbá wa olúbàdàn ayatul kursi ayatul kursi subahana rabbika kábílì sọtì àmà yasifun. Salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. First one, who provide opportunity for me to reach out. So always look forward to it. Kí ni mo fẹ́ ṣe fáwọn owó lọ́gbà ọ̀fẹ́ lọ sí Mecca? The guest lecturer ni wọ́n fún mi ní bus. Ṣùgbọ́n guest lecturer ni orí pé ó ṣe bẹ́ẹ̀sì ló need. So I provide a jeep full length guest lecturer ní. Ṣùgbọ́n lónìí láti rántí Ramadan lecture 2026. Mo ti select mosque méje ẹyọ kọ̀ọ̀kan ní each of the geopolitical zones. Ìbàdàn ilé Ìbàdàn oko Ìbàdàn sí Ìbàdàn oko bẹ́ẹ̀ mọ́. èmi àti bàbá olórí lánàá à ń sọ̀rọ̀ wọ́n láwọn lọ sí village ní ọdún adéyálé mo ní láti lé ọ̀dọ̀ wọn sí airport Ìbàdàn bíi 15-20 minutes ni láti ọdún adéyálé sí airport Ìbàdàn bíi 12-15 minutes ni tó bó wá ní oko ní méjèèjì. Ogbomosho Ọ̀yọ́ Ìbàràpá Òkè Ògùn 1 àti Òkè Ògùn 2 ó jẹ́ méje. I'll provide buses fáwọn mosque yẹn ó jẹ́ 7 láti máa fi fún ìrere Islam. Ẹ jẹ́ kí Jimmy máa mú Ògbomosho lọ specially mo kí yín. Finally mo gbàládùra pé ẹ̀mí